ààfin ọba wa ọba Dr. Adin Adeniyi Adédàpọ̀ Olójúdú of Ìdó Ọ̀ṣun. A wà ní ààfin wọn ní Ìdó Ọ̀ṣun tá à ń pè wọ́n ní Sáporó Akórèdé kìíní bí a ṣe ń bá wọn sọ̀rọ̀ lórí ìṣe àti àṣà Yorùbá. Ẹ máa bá wa ká lọ. Kábíyèsí, ẹ jọ̀ọ́ ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ kí là ń pè lẹ́sìn, kí là ń pè láṣà, àti pé kí la tún ń pè ní ìṣẹ̀ṣe? Ṣé wọ́n pé nǹkan mẹ́ta ni? Ǹjẹ́ lè ṣàlàyé ẹ̀ fún wa ní ṣókí ìkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan, ẹ̀sìn, àṣà, ìṣẹ̀ṣe? Ẹ máa ṣe àṣà ní nǹkan àdáyébá bíi kí ọmọ Yorùbá kó jí láàárọ̀ kó kí òbí rẹ̀, ìyá mi ẹ káàárọ̀ o, bàbá rẹ̀ náà tó ṣàdúrà fún. Àwọn àṣà ilẹ̀ Yorùbá, oúnjẹ ni o, kíkíni ilẹ̀ Yorùbá ni o, aṣọ wíwọ̀ ni o, àwọn tí wọ́n pè ní àṣà wa nìyẹn. Oúnjẹ tá à ń jẹ, ìjó tá à ń jó, ìlà tá à ń kọ sójú, rárá tá a máa ń sun, rárá tí òkú yàtọ̀ sí tìgbéyàwó, tìgbéyàwó yàtọ̀ sí tìkómọ, gbogbo nǹkan bẹ́ẹ̀, orin tá a máa oríkì, lágboolé ìlà, àwọn tí wọ́n ti kọ gọ̀ǹbó wà, àwọn tí wọ́n akẹ́kẹ́ wà, àwọn tí kọ pélé ó wà, àwọn ìsàlẹ̀ èkó wà, gbogbo àwọn kan báyẹn ló ń já máa jẹ́ ọmọ Yorùbá tó lórúkọ, tó lóríkì, tó tún lágboolé, àṣà gbogbo yẹn. Tó bá di wípé ẹ̀sìn yàtọ̀, ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ láṣà. Ẹ̀sìn ní à ń lọ sí ilé ìjọsìn ní tí wọ́n báyẹ̀ lẹ́rù pé ìjọ kan èèyàn kù lórí ilẹ̀ yẹ̀pẹ̀ tí ó dàbẹ́ yẹ̀pẹ̀, kí ni òpin ẹ̀dá ilé ayé? Ẹ̀sìn ni máa kó yẹn jánu. Ẹ̀sìn ọmọlẹ́yìn Jésù ó kó yẹn jánu pẹ̀lú òfin 10 tí wọ́n kọ síbẹ̀. Òfin Mósè, ìwọ kò gbọ́dọ̀ pànìyàn, ìwọ gbọ́dọ̀ parọ́, o gbọ́dọ̀ jalè. Àwọn ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí a pèlè sí tí wọ́n kó yẹn ní jánu, tí wọ́n dẹ́rù báyẹ̀ pé àwọn bàbá wa náà sì ti sọ pé ayé lọ́jà ọ̀run nílé. Ẹ̀sìn ló kó yẹn ní pàpàmọ́ra. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà táwọn náà tó ń wo Muhammadu tí wọ́n ṣe ọdún àwẹ̀ báyìí, ìṣẹ́ra bíi wákàtí 12 àbí 14 lójúmọ́, pé kí o tiẹ̀ ṣe rẹ̀ pé tó jẹ́ bá kó jẹ́ ó wà ká má jẹun, ìbẹ̀rù Ọlọ́run ni, àti ìbẹ̀rù ibo là tún lọ tá a bá kú lórí ilẹ̀ ayé yìí. Ẹ̀sìn ni máa kó yẹn jánu yẹn. Ìṣẹ̀ṣe, ẹ bá wo nílẹ̀ Káàárọ̀ Òjíire, ẹ bá sì wo Ifẹ̀ níbi tó júgbọ́n tí ń wálé ayé, irúnmọlẹ̀ 1,000 ló wà ń bẹ̀ ní gbogbo àgbáyé. Èyí tó wà ní Ifẹ̀ gan 200 ni, igba ni wọ́n pè ní 100 igba yòókù wà ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ayé. Ọ̀kan ṣoṣo tá à ń fojú rí òní wọ́n pè ní Ọ̀ọ̀nìrìṣà, Ọ̀ọ̀nì tó ń rí òṣè onìkan lórí igba tìfẹ̀, òun náà ní rí igba ti gbogbo àgbáyé. Ó jẹ́ 400, òun nìkan ṣoṣo tó jẹ́ pé wọ́n pè ní 1,400 ni wọ́n pè ní Ọ̀ọ̀nìrìṣà, òun nìkan lórí, àwa làwa rí òun, ṣùgbọ́n ló rí àwọn 400 yẹn. Ìṣẹ̀ṣe, gbogbo àwọn irúnmọlẹ̀ làwọn pè ní ìṣẹ̀ṣe. Ọ̀kan nù wọn náà lè tó wà lọ́dọ̀ mi tèmi náà gbé dání. Ìyàwó rẹ̀ l'Ọ̀ṣun, ọba Lùfọ̀n Aláyémọrẹ, òun ló fẹ́ Ọ̀ṣun nígbà wáṣẹ̀. Ibi tó fi ń pè ní Ìdó Ọ̀ṣun ni. Ìdó Ọ̀ṣun, Ìdó Ọ̀ṣun, ibi tí Ọ̀ṣun ti wọlẹ̀. Wọ́n jọ kúrò nílé Ifẹ̀ ni. Ìtàn ẹ̀dàbà, àwọn ìtàn díẹ̀ wà ń bẹ. Ayò ọba Lùfọ̀n Aláyémọrẹ ní Ọ̀ṣun. Wọ́n jọ dé ìlú mi ni.
èmi ni ọba kẹrìndínláàádọ́ta ìjànpè ní 46 ìkẹrin ó dín láàádọ́ta Ọọ̀ni tó wà ń bẹ́ẹ̀ sìn nílé Ifẹ̀ ó ní ọba ọ̀kànléláàádọ́ta 51 ṣùgbọ́n èmi ni ọba 46 ń bí báyìí mẹ́rìndínláàádọ́ta bàbá mi ńlá tó tẹ̀mí dóńbì tí wọ́n pè ní ọba Lùfọ̀n Aláyèmọ̀rẹ́ ó ní Ọọ̀nìrìṣà nílé Ifẹ̀ tó jẹ sí karùn-ún ẹn tó jẹ nígbà tí ibi tí ilẹ̀ ti mọ́ wá sílé ayé tàti dá ilé ayé nílé Ifẹ̀ ẹ mọ́ gbàgbé pé Ifẹ̀ mẹ́ta ló wà o Ifẹ̀ àkọ́kọ́ nífẹ̀ Òòdáyé Ifẹ̀ àwọn ẹbọra nu Odùduwà àkọ́kọ́ wá bí ẹbọra Ifẹ̀ Òòdáyé Ifẹ̀ lẹ́ẹ̀kejì ní Ifẹ̀ Láàgbò Ifẹ̀ ẹ̀kẹta wa ló wà báyìí Ifẹ̀ ẹ tó sẹ̀mí kí mọ́tò gbé lọ síbi ìtàn fẹ̀ ẹ tó sẹ̀mí òní à ń pè ní ọba Lùfọ̀n Aláyèmọ̀rẹ́ bí a ṣe ń bọ ọba Lùfọ̀n Aláyèmọ̀rẹ́ mo tún fi ẹ̀gbẹ́ ojú kan rántí ìyá wa àgbà tí a ń pè ní Ọ̀ṣun ibi tó wá wọlé sí tí ó bá ti jí láàárọ̀ yóò lọ sí ojú odò yóò lọ bọ odò ó wá wọbẹ̀ kò lọ mọ́ kò padà wálé mọ́ ni a ń pè ní Ìdó Ọ̀ṣun ibi tí Ọ̀ṣun ti wọlé. mo fi ń jọ Ìdó Ọ̀ṣun. kábíyèsí. àwa ti wà bíi ní ẹgbẹgbẹ̀rún ọdún tó di pé àwọn ìlú tó wà lẹ́gbẹ̀gbẹ̀ wa dé àwọn ni wọ́n bọ Ọ̀ṣun but ẹni tó jọkọ̀ Ọ̀ṣun ọba Lùfọ̀n Aláyèmọ̀rẹ́ ó ní ọkọ̀ Ọ̀ṣun kábíyèsí ṣe bí nígbà tẹ́ pé Ìdó Ọ̀ṣun níbí ṣé Ọ̀ṣun Òṣogbo wa ń kọ́. àwọn dé bá wa lọ́sàn-án gan ni àwa la kọ́ wà bí gbogbo àwọn ìlú tó wà ní agbègbè wa Ẹdẹ ni o Òṣogbo ni o gbogbo wọn pátá wọn bá wa ń bì ní torí ẹ̀ ló jẹ́ pé ọba tó wà ní Ẹdẹ ń sìn ó ní ọba kẹrìndínlógún 16 ẹ wà fi wé mi ọba 46 ìkẹrìndínláàádọ́ta ọba tó wà ní Òṣogbo ń sìn ní ọba kẹẹ̀ẹ́dógún ẹ̀mí tẹ̀ wà ní ọba kẹrìndínláàádọ́ta a jẹ́ pé tá a bá máa mú ìtàn tá a fi mọ wọ́n ní tó bá jọra wọn là fi ń wéra wọn èpo ẹ̀pà ó jọ kú sí ẹ̀lérí àwa àti Ifẹ̀ lájọ ní àjọṣepọ̀ torí Ọọ̀nìrìṣà náà ló wá tẹ̀ bíbá ètò bó dẹ̀ ṣe wá tẹ̀ ló ni pé ìgbà tábúrò bàbá rẹ̀ dé látọjú ogun tí wọ́n pè ní Òdèédé Ọ̀rànmíyàn ló wá kú ní Ilé Ifẹ̀ ló wá dúró síbí ló tẹ̀ bíbá ètò ọba Lùfọ̀n ara àwọn ìṣẹ̀ṣe àwọn irúnmọlẹ̀ irinwó tó wà nù irinwó 400 deities. ṣe rí wípé ìtàn àṣà àti ṣe wa ṣe rí wípé ṣe rí kábíyèsí ìtẹ́sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní òun mọ̀ ẹ ti là wá lọ́yẹ̀ gidigidi pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán ẹ jọ ń jẹ́ lè ṣàlàyé fún wa kí ni gbogbo àwọn lọ́balọ́ba kí ni wọ́n ń ṣe nípa àṣà àti ṣe ní ṣòkè kábíyèsí. ó kárí ọmọọba náà wọ́n fi sọ wípé àríṣe làríkà àríkà ní bàbá rẹ̀ gùn irú ipa tẹ́yìn náà kó báyìí ó ṣe pàtàkì ká má gbàgbé ibi tá a ti ń bọ̀ torí bí orin tí a máa kọ orí mi má jẹ́ ń gbàgbé ilé o bọ́mọdé ròyìn àṣàkàrà nù ṣe rí eléyìí tẹ̀ ń ṣe yìí gan ara ẹ̀ ni tí wọ́n sọ pé ara Ifá náà Fátímà wa torí èyí tẹ̀ ń ṣe yìí ẹ̀ tún gbé àṣà wa lárugẹ pé ibo la ti ń bọ̀ ibo la dé dúró ibo la sì ń lọ tẹ́ bá wo sùsùn tẹ́ bá wo ọmọ China èdè wọn ni wọ́n fi ń kọ́ra wọn níwèé bẹ́ẹ̀ ni gbogbo iléèwé pátá tí wọ́n ń lọ lọ́hùn èdè wọn ni wọ́n ń lò ṣùgbọ́n lọ́dọ̀ wa bí báyìí a ti fẹ́ jọ èdè wa ti fẹ́ sọ́nù irú ètò ẹ̀ ń ṣe yóò tó ta ló àwa orí adé ọrùn lẹ̀kẹ̀ tá a bá ń ṣerú eléyìí tá à ń ṣe yìí pẹ̀lú àwọn ìpàdé tá à ń ṣe torí èmi náà mo tó jẹ́ akọ̀wé lọ́balọ́ba
ilẹ̀ Yorùbá lábẹ́ alága bàbá wa Ọ̀ọ̀nìrìṣà nífẹ̀ẹ́ akọ̀wé tí mo jẹ́ yìí ara nǹkan tá à ń ṣe náà nìyẹn tá a bá ṣèpàdé àìsóyìnbó rárá gbogbo ètí mo ti ń sọ láti bí ìṣẹ́jú fítèfítè ò tiẹ̀ sí ní ọ̀rọ̀ mi torí a gbọ́dọ̀ mọ tá à ń ṣe àwọn nǹkan tí a láti máa fi ilẹ̀ dà wọn mọ náà ni pé ká má jẹ́ kí ó parun lórí tiwa kí àṣà ìṣẹ̀ṣe wa kó mọ̀ wọ́gbọ́ àtú torí àwọn ẹ̀rímọ̀ ẹjẹ́mìíṣó wà a sì gbọ́dọ̀ máa jẹ́ àríkọ́ṣe fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa aṣọ wíwọ̀ wa ni o oúnjẹ jíjẹ wa ni o lẹ́yìn pé ìlà tí wọ́n kọ láyé ìgbà yẹn ò bóde mọ́mọ́ sí i táwọn èèyàn fi ń kọlà ń gbà náà ni pé kólúwa kó lè mọ kí wọ́n lè dá ẹbí wọn mọ̀ tó bá dìgbà ogun kí wọ́n mọ̀ mọ̀ síra wọn mú tó jẹ́ alábàjá tó bá ti rí ìlà ọmọ ìyá mi náà ní bọ̀ yìí ọmọ bàbá mi ní bọ̀ yìí oníkẹ́kẹ́ torí oníkẹ́kẹ́ tí wọ́n àti gọ̀ǹbọ̀ tí wọ́n fi sí ìlà Ògbómọ̀ṣọ́ bí wọ́n ṣe kọ́ ń bẹ̀ náà wọ́n tó ń kọ́ láwọn ìlú kọ̀ọ̀kan so àwọn nǹkan táwọn fi máa ń dára wọn wọ̀n bọ̀ ìgbà yẹn kò sógun mọ́ báyìí kò sọ́tẹ̀ mọ́ Oníkòyí ò tiẹ̀ jagun mọ́ ìrọ̀rùn ti padà wálé Olúwa kó ń gbádùn náà ní láyé nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire kọ́lọ́n kó gbà fún adélẹ̀ a gbọ́dọ̀ kóra wa jọ àwa lọ́balọ́ba ká sì mọ́ jẹ́ kíkí ní òparun ká sì mọ́ báwọn ọmọ wa sọ̀rọ̀ lé torí ẹ má jẹ́ kí àwọn gbogbo nǹkan àjòjì àtọ̀run ìwà kó gba àwọn tí àwọn àṣà wa àti ìṣẹ̀ṣe wa kì í ṣe pé à ń bọ̀rìṣà à ń rántí àwọn bàbá wa jọ̀hún ni tí wọ́n ti gbélé ayé ní ẹ̀ ń pè ní tí a bá dákọ Jésù Kristi olùgbàlà bó ti yẹ pé àwọn kan tó ń fọlá tiẹ̀ náà wọ́n fi tọrọ bọ̀ wọ́n tó ń ṣe ìrántí rẹ̀ náà ni wọ́n ti gbà pé kò kú bẹ́ẹ̀ náà làwọn náà ṣe gbà pé àwọn bàbá wa ò kú náà wọ́n sọ pé àwọn alálẹ̀ wọ́n tì ọ́ lẹ́yìn o ò ní dójú tì ọ́ o torí àwọn ò rí wọn àwọn rí wa àwọn náà ni wọ́n pè ní aláṣekù kọ́ lọ́wọ́ gbà fún adélẹ̀. Kábíyèsí ṣe ti rí pé gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí sọ fún wa lẹ́nu pé wọ́n ṣí wa lójú ẹ̀mí gan wọ́n ṣí wa létí wọ́n jẹ́ ká mọ bí ìpìlẹ̀ ẹ̀ṣà wa Yorùbá náà bá ṣe jẹ́ àti pé tòótọ́ ni kábíyèsí sọ nígbà tí wọ́n sọ wípé ẹlòmíì tó bá ti ń sọ̀rọ̀ nípa àṣà wọ́n á rò pé ọ̀rọ̀ babaláwo àwọn alátọ́ṣògùn àwọn tó ń ṣe kíní kan kì í ṣe bẹ́ẹ̀ o kéèyàn bọ̀wọ̀ fàgbàlagbà ìṣẹ̀ṣe náà ni kéèyàn bọ̀wọ̀ fáyín tó jù yàn lọ ìṣẹ̀ṣe náà ni sọ á láti máa kọ́ àwọn èèyàn wa pé àṣà wa kò fà gbọ́dọ̀ gbàgbé rárá kábíyèsí jẹ́rò pé àṣà wa náà ó lè parẹ́ láíláí. ọlọ́mọdé àparẹ́ mọ́jà àrùn ètò lè jẹ́ kí pé wọ́n Yorùbá náà àwọn àgbàlagbà ní odò tó bá gbàgbé orírun rẹ̀ yóò gbẹ bí táwa ń lọnu a gbọ́dọ̀ gbàgbé bí tá a ti ń bọ̀ torí bá a bá gbàgbé àbá gbàgbé bí tá a ti ń bọ̀ a lè mọ bí tá a dé dúró yẹn ní ó sì jẹ́ ká lè mọ bí tá a lọ lọ́la àfi ká yà múra o torí ń sìn ẹ rí i pé ọwọ́ táwọn ọmọ wa ń gbé báyìí ká máa jójó kò sí àpàlà mọ́ kò sí sákárà mọ́ gbogbo àwọn jó fètèfètè ewúrẹ́bí gbogbo àwọn bẹ́ẹ̀ ni àwọn sẹ́lí àwọn oríkì gan ò sí mọ́ bí ẹ bá lọ lé ọkọ ń sì tí wọ́n kíyàn oríire ó wù ú tí wọ́n sun rárá gbogbo yẹn ti pa àyà áfíríkà yà múra sí o káwa náà mọ ọlọ́mọdé àparẹ́ odò tó bá sì tó lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ àgbàgbé orísun wa o odò tó bá gbàgbé orísun ó máa ń gbẹ ni ọdún òní jẹ́ àgbẹ̀ báyìí o àti ní parun o ẹ̀yin náà tẹ dẹ́gbélé kalẹ̀ ètò yìí ẹ̀ ní parun torí kí n tún ṣàdúrà torí a gbọ́dọ̀ mọ́ ṣàdúrà fún yín wọ́n ní ọlọ́run ọba ẹyọ kan ni kò pé méjì ẹ̀ ní parun ọlọ́run tó wá dá nǹkan méjì tí ò pé mẹ́ta òun ló dá akọ ló dá abo òun ló dá mọ́lẹ̀ ló dá òkùnkùn ẹ̀ ní parun ọlọ́run tó wá dá nǹkan mẹ́ta tí ò pé mẹ́rin ìgbà ẹ̀dá ni ìgbà àárọ̀ ìgbà ọ̀sán ìgbà alẹ́ ẹ̀ ní parun àní parun ọlọ́run wá dá nǹkan mẹ́rin kan tí ò pé márùn-ún igun mẹ́rin láyé ní ibẹ̀ olódá àríwá olódá gúúsù
ló dá ìlà oòrùn ló dá ìwọ̀ oòrùn àní parun o àṣẹ o àṣẹ. ọlọ́run wá dá nǹkan márùn kan tí ò pé mẹ́fà ìka márùn làwọ̀ wá ní tó wá jẹ́ pé ìkẹfà wà nígbà kékeré ìka ajé wọn máa ń gé ni àní parun àṣẹ. ọlọ́run wá dá nǹkan mẹ́fà kan tí ò pé méje ọjọ́ mẹ́fà lọ́lọ́run fi ṣiṣẹ́ ìjọ́ keje ó sinmi ẹ̀yin náà ó ní sinmi àṣẹ o. a sì ní parun àṣẹ. ọlọ́run wá dá nǹkan méje kan tí ò pé mẹ́jọ ọjọ́ méje ló wà ní ọ̀sẹ̀ sẹ́wọ̀n méje ló wà lókè sẹ́wọ̀n méje ló wà nísàlẹ̀ a ní parun àṣẹ. ọlọ́run wá dá nǹkan mẹ́jọ kan tí ò pé mẹ́sàn-án ìwọ ara wa ní o ojú méjì imú kan ẹnu kan ó di mẹ́rin etí méjì ó di mẹ́fà ṣẹ́rí méjì yòókù agbede méjì ara wa ló wà bó ṣe wà lára obìnrin ló wà lára ọkùnrin ọ̀kan wà níwájú ọ̀kan wà lẹ́yìn ìyẹn ní ihò mẹ́jẹ̀ẹ̀jọ ara wa àní kúká tó kú àṣẹ o. àní gbénú léwòrán ta àṣẹ. ọmọ aráyé ò ní fẹ́ gbà fún alóúnjẹ jẹ àṣẹ. àwọn títò tó wá mú wáyé náà ni ó mú lọ ọ̀run àṣẹ. bá a ṣe ń ta náà ni ó mọ̀ jó àṣẹ. bá a ṣe ń lù náà ni ó mọ̀ dún àṣẹ. bá a ṣe ń gbà ni ó mọ̀ wọlẹ̀ àṣẹ. bá a ṣe ń tì ni ó mọ̀ sún o àṣẹ. ẹ ní láti ṣe o àṣẹ. ọkàn yín ó balẹ̀ àṣẹ. iná ọmọ ò ní jó yín àṣẹ. ẹ̀yin tẹ́ ẹ gbé tó ìkalẹ̀ ẹ pẹ́ bí pẹpẹ ṣe bí mọ́mọ́ ṣe pẹ́ àṣẹ. ọkàn yín ó balẹ̀ o àṣẹ. iná ọmọ ò ní jó a o àṣẹ. bí ó ṣe rí nú o àṣẹ. àwọn bàbá wa wá ní àìgùnkì kákó ni àìsí ìgọ̀pẹ̀ kákó yàn ìjọ tálágẹmọ ò bá jáde èrò onírìn ìjọ náà àṣẹ. gbogbo ọjọ́ tẹ́ bá ń jáde ẹ̀ ní jáde lékú lọ́wọ́ àṣẹ. gbogbo ọjọ́ tẹ́ bá ń jáde ẹ̀ ní jáde lárùn lọ́wọ́ àṣẹ. ẹ̀ ní jáde lóṣì lọ́wọ́ àṣẹ. ọjọ́ owó lẹ́mọ̀ jáde àṣẹ. ọjọ́ ọmọ lẹ́mọ̀ jáde àṣẹ. àlọ́jọ́ àìkú abọ́rọ̀ lẹ́mọ̀ jáde àṣẹ o. bí ó ṣe rí nú o àṣẹ. bí ó ṣe rí nú àṣẹ. lọ́la tó bí ó ṣe rí nú àṣẹ. lọ́la aláhàúlà wàláàkúwàtà ìlàbìlà ilẹ̀ lọ́la Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah.